Aláròyé máa wí o. Ẹ wá gbọ́ àsọtẹ́lẹ̀ tí El-Rufai sọ nípa ẹgbẹ́ APC. Gómìnà ìpínlẹ̀ Kaduna nígbà kan rí Nasir El-Rufai ti sọ wípé kí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress má ṣe yọ ayọ̀ láyọ̀jù o nítorí agbára lè bọ́ lọ́wọ́ wọn nígbàkúùgbà. Níbi ètò kan tí iléeṣẹ́ Daily Trust ṣàgbékalẹ̀ rẹ̀ láìpẹ́ yìí ni El-Rufai ti sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣiṣẹ́ àtàwọn nǹkan tí kò lójútùú nínú ìṣèjọba tiwantiwa tí à ń ṣe lọ́wọ́ yìí. Ó ní nínú ìtàn ilẹ̀ Áfíríkà, ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ló dá yàtọ̀ gédéǹgbé. Kò sí bí ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo yóò ṣe wà nípò agbára títí láé. Àṣeyọrí ńlá sì ni eléyìí jẹ́. El-Rufai sọ síwájú sí wípé odidi ọdún 16 ni ẹgbẹ́ òṣèlú People's Democratic Party fi darí orílẹ̀-èdè Nàìjíríà kó tó di wípé agbára bọ́ lọ́wọ́ wọn. Ìdí nìyí tó fi ń sọ fún àwọn ọmọ ẹgbẹ́ APC pé kò ṣeé ṣe fún àwọn náà láti darí Nàìjíríà títí láé. Ó sì lè jẹ́ wípé ọdún 2027 yìí ní òpin ìrìn wọn lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ohun tó dájú ni wípé bí ìdíje ní ọ̀rọ̀ ipò agbára lórílẹ̀-èdè Nàìjíríà jẹ́ yàtọ̀ sí bó ṣe wà láwọn orílẹ̀-èdè Áfíríkà kan níbi tí àwọn adarí ti máa ń jókòó pa sórí àlééfà. El-Rufai fi kún ọ̀rọ̀ rẹ̀ pé pẹ̀lú ìjà àgùdù fún agbára òṣèlú, síbẹ̀ kò tí ì mú èso rere bá ìṣèjọba, bẹ́ẹ̀ ni kò tí ì mú kí ìwà àkóyawọ́ ó farahàn lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àwọn ẹgbẹ́ òṣèlú lórílẹ̀-èdè yìí kò tí ì rẹ́sẹ̀ walẹ̀ dáadáa, ìmọ̀tara ẹni nìkan àti okòòwò sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ń fi ẹgbẹ́ wọn ṣe. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.